Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín náà ni mo tún dé Olédìké Ìfẹ́ Olúwaṣò. Ó yá, ẹ bá mi gbójú ayọ̀ sókè. Ìgbòho live and direct àti Ìwéré Ilé. Èèó, ọwọ́ ará Ìwéré Ilé ti gbàlejò Chief Sunday Igboho. Ó sọ̀rọ̀ ṣẹ́ tí kì í sọ̀rọ̀ dànù. Ọmọ Adéyẹmọ. Asọ̀rọ̀ṣẹ́ tí kì í sọ̀rọ̀ dànù. Ọmọ Adéyẹmọ. Bàbá ti gbórí wọlé sí Ìwéré Ilé. Ẹ̀yin tọyọ. Ẹ fọkàn balẹ̀, kò sí gìrì lóko, kò séwu lóko àfi gìrì àparò. Àwọn ta lè pè ní warrior lélẹ̀. Ẹ gbọ́, àwọn tí wọn kì í ṣe jánujánu. Ẹ wo àwọn sẹ́ẹ̀tì yìí tí mo fẹ́ fi wọ̀n yìí. Àwọn lè yàtọ̀. Bàbá ti dé. Ṣẹ́rí tí bá ti ráwọn ilé ẹ̀ ti rí Igboho. Igboho wà ní Ìwéré Ilé báyìí. Ẹ bá mi gbójú ayọ̀ sókè. Ẹ kọ́ wo bó ṣe ń lọ. Tẹ́ bá gbọ́ no be ṣeré. No be for mouth. Òun leléyìí o. Eléyìí kúrò ní àfẹnusọ o. Ó yá, ẹ kọ́ gbójú ayọ̀ sókè, ẹ kọ́ gbọ́ conversation yẹn láàrin ọba Ìwéré Ilé àti Májàsọ́lá Ìgbòho ṣá. Ó yá, ẹ gbóhùn sókè bàbá. Màá gbà á. So náà ni mo ní pẹ̀lú gbogbo ògo ni fọ́lọ́run. Pé mo ṣe kó gbàdọ̀ bá jẹ́ ẹ̀sọ̀ náà. Ìgbòho ló ń sọ̀rọ̀ yẹn o pẹ̀lú kábíyèsí. Yes, àjọ ń sin Ọlọ́fin ni. Inú bàbá yẹn gan dùn. Àjọ ń sin Ọlọ́fin ni. Kí mọ́ ìlú yìí ìrántí ìlú yẹn mọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ àgọ́ ààrẹ, àjọ ń sin Ọlọ́fin ni. Dédé àjọ ń sin Ọlọ́fin ni. So àwọn agbára àtijọ́ yẹn a dúpẹ́ pé àwa náà ò jùlẹ̀. Ìyẹn ló fi mí lọ́kàn balẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run. Torí pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láìsí àtìlẹ́yìn Ọlọ́run àtagbára rẹ̀, asán nínú asán ni. Bó ṣe jẹ́ nìyẹn. So kò jẹ́ bí àárín ẹ̀ ti jẹ́. Kò sí ọ̀nà. Mo ti gbọ́. Àmín. Mo ń kí ọ lórúkọ gbogbo àwọn ìjòyè mi. Mo ń kí ọ lórúkọ gbogbo àwọn ọmọ ìlú Ìwéré Ilé pátápátá. Mo wá ń kí ọ lórúkọ ìyá mi, èyí tí ṣe ìyàwó mi, ìṣe olórí. Lágbára Ọlọ́run, kò ní ṣubú ara, kò ní ṣubú ẹ̀mí. Àṣẹ o. Gbogbo àsákàkiri kò ní ṣẹlẹ̀ mọ́. Àṣẹ o. Gbogbo àwọn tí wọ́n gbá tiẹ̀ yẹn, wọ́n padà di ẹnu arinlẹ̀ níwájú. Àṣẹ o. Àwíṣe àṣẹ gbóhùn. Fi àṣẹ àwọn bàbá ńlá wa mú bí sọ̀rọ̀. Gbogbo àwọn tí wọ́n ní wọn gbà kí Yorùbá dá dúró, wọ́n ní kí àní wọn máa jẹ Yorùbá, wọn náà ní róṣì. Àṣẹ o. Àwíṣe àfọ̀gbóhùn. Ilé ìṣèlú nìyẹn. Gbogbo ẹni tó bá ń lépa ẹ̀mí rẹ̀ lágbára Ọlọ́run ní ojú jayé. Àṣẹ o. Bá jẹ́ olórí orílẹ̀-èdè, bá jẹ́ ọjọ́ ayọ̀ mi láti jọ sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ìnígbàjẹ́ fún yín. Ẹ ṣeun. Kábíyèsí olúwa mi o. Ọlọ́run ṣe màá fún kábíyèsí ní nọ́mbà yìí, but WhatsApp nọ́mbà yìí nìkan ni mo ní olúwa mi. Ọmọláńkì yín. Kábíyèsí o. Bàbá o. mi rí ni o, ẹ mọ̀ pé mi tó bẹ́ẹ̀.
ó dà mo fẹ́ gbọ́ ìtàn yẹn tán. ó dà sà. àṣírí nù mí ìdájọ́. ọ̀gá mi. ká tó mọ padà lóko ṣàlẹ́ ní tó ló bá ti fẹ́ ké àjọ ké papọ̀ àjọ máa wá nà. mo fẹ́ gbọ́tàn yẹn tán mo fẹ́ gbọ́ fọ́ọ̀sì ẹ̀ kó lọ gbọ́ ẹ̀kọ́ jẹ́ ká gbọ́tàn yẹn tán mo fẹ́ gbọ́. nípa àdí èyí mo ń bá wọn interpret. Ọlọ́run Elédùmarè tó gbé ìlú yìí kalẹ̀. àtàwọn jagunjagun ó ṣàmì òṣà ẹ̀ẹ́lì bàbá fún mi. pẹ̀lú àwọn aláṣẹ ìlú yìí. wọ́n láwọn fẹ́ kẹ́ gbà fáwọn pé mímì kan ò lè mí Ìwéré Ilé. wọ́n ní bó ṣe ń rí nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ àwọn ìgbésẹ̀ kan ti wà tí àwọn ti ń gbé. àwọn aláṣẹ ìlú yìí tí wọ́n tẹ ìlú yìí tí à ń pè wọ́n ní alálẹ̀. wọ́n ní ìtumọ̀ pé ogun ọjà àkọ́kọ́ Ìwéré Ilé ó ní òòṣà tó ń ṣiṣẹ́ yẹn tó dẹ̀ sì wà bó ṣe wà láyé àtijọ́. wọ́n nígbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ gbogbo àwọn bàbá àwọn tí wọ́n ti lọ làwọn ti pè náà ti dá wọn lóhùn. àwọn láwọn òòṣà yìí náà sì sinmi. wọ́n ní láti gbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ni àwọn tí ń ṣe ìrúbọ. bẹ́ẹ̀ ni orò náà tó sì ń gbé ìrúbọ. nítorí ìdí èyí wọ́n ní a rí pé gbogbo àwọn ọ̀rọ̀ ìsọkúsọ àkàgbé òkèèrè sọ̀rọ̀. pé àwọn ń gbọ́ pé nílùú Ìwéré Ilé àwọn tá à ń sọ yìí ti bo gbogbo ìlú yẹn kò sẹ́ni tó lè jáde mọ́. ẹni tó bá lóhùn rí Fúlàní gbòòrò láti jọ ìgbìmọ̀ ìṣẹ̀lẹ̀. wọ́n ní ẹni tó bá lóhùn rí Fúlàní níta látijọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ kó mẹ́rin wá. ó ní àwọn ni wọ́n mọ ohun tó bá wọn. wọ́n ní àwọn onígbàgbọ́ sọ pé àwọn kọ́lá pa wọ́n o àwọn ni wọ́n wára wọn. sánú yóò káwọn ọmọ yìí mọ̀ ni. It's not our member, sir. wọ́n ní nítorí ìdí èyí nípasẹ̀ ọba Ògbóni tó ń bá yín sọ̀rọ̀ yìí tí gbogbo yín mọ̀ dájúdájú bí ẹni mowó. lóògùn ọ̀fẹ́ o. wọ́n ní Ìwéré Ilé kì í ṣọ̀lẹ. wọ́n ní ìwà jẹun. ṣe rí ọ̀rọ̀ wa one house after kẹ́kẹ́ ló kẹ́kẹ́ náà sẹ́ one law ìfẹ́ kọ́. ẹjọ́ tó lọ lọ ṣe rí ẹjẹ́ ká ẹjọ́ tó lọ lọ. Ìgbòho ní sọ̀rọ̀ Ìgbòho ní sọ̀rọ̀. àwọn ọ̀gá wa wà ń bí àwọn abẹ́ wọlé o abẹ́ wọnú gbóbi gbẹ́gbẹ́ ni bàbá yẹn sọ̀rọ̀ kábíyèsí bàbá yẹn sọ̀rọ̀ ń sì tó fẹ́ contradict ọ̀rọ̀ kábíyèsí o. wọ́n lè máa para ìlú kó máa para Yorùbá kẹ́lẹ́ rò pé wọ́n máa dùn sí o. bàbá yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní àwọn bìkọ́ wà táwọn ò lè lóko àwọn ò lè lọ sóko kábíyèsí pọ̀rọ̀ mọ́ yẹn mọ́ ó pọ̀rọ̀ yẹn mọ́ ọ lẹ́nu. bá ọ̀gá mi ti wà ń bí táwọn ọ̀gá mi ò bá sí bí ni wọ́n ti wá sọ̀rọ̀ kábíyèsí ọlọ́dà mi ta wá bí ó yẹ ká lọ síbẹ̀ yẹn àwọn tó ń pààyàn yẹn ká débẹ̀. ó yẹ ká débẹ̀. Anyway, mo ń bọ̀ náà, mo ń bọ̀.
àwọn ọmọ ìlú náà ń pariwo lẹ́yìn. wọ́n ní kí bàbá sọ pé wọn ò fẹ́ Fúlàní mọ́ lù. wọ́n ní kí bàbá sọ pé wọ́n ní kí kábíyèsí sọ pé àwọn ò fẹ́ Fúlàní mọ́ lù. Ohun tẹ́yìn bá fẹ́ fáwọn ẹ̀fọ́ àní instruction kan ní kábíyèsí ní kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ jagunjagun olóyè Sunday Igboho ẹ̀jẹ̀ ní sùúrù fáwọn lórí ọ̀rọ̀ yìí. wọ́n ní àlàáfíà ti bẹ̀rẹ̀ kábíyèsí ní kí n sọ fún yín pé àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo wa àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pé iṣẹ́ ń lọ àwọn dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho. bó ṣe jẹ́ nìyẹn o àṣà wọn ní ká kí. fílẹ̀. mo wà nínú Oníwèrè Foundation mo jẹ́ kan nínú àwọn Oníwèrè Foundation. wọ́n ní àwọn ọjọ́ kan nínú àwọn Oníwèrè Ile Foundation. Obodo Job Ojo. ọlọ́run ni Mr. Job Ojo chief. a dúpẹ́ lọ́wọ́ Chief Sunday Igboho. pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé. bí bàbá ṣe sọ yẹn. kò sí wàhálà. àmọ́ àti ìtura lẹ̀. wọ́n láwọn ò tí ì túra lẹ̀. torí pé ìdí tí a fi túra lẹ̀ rèé. nítorí ìdí táwọn òfin túra lẹ̀ rèé. àwa ní ò lè tí ì wọ́kọ lọ. àwọn náà ò tí ì lè wọ́kọ lọ. kò sáǹfààní fún Fúlàní láti wọ bí wá. Fúlàní láti wọ bí. màálù ló sì wá bá oko kì í ṣe ko lọ́lọ́ bá màálù. anytime wọ́n máa retí. ẹ gbọ́ kúgbọ́. ṣe rí ọ̀nà wa one house after local government square one law ẹjọ́ tó lọ lọ ṣe rí ẹjẹ́ ká ẹjọ́ tó lọ lọ. Ìgbòho ní sọ̀rọ̀ Ìgbòho ní sọ̀rọ̀ àwọn ọ̀tá wa wà níbí àwọn fẹ́ wọlé o afẹ́ wọnú gbóbi nígbà tí bàbá yẹn sọ̀rọ̀ kábíyèsí bàbá yẹn sọ̀rọ̀ ó sì tó fẹ́ contradict ọ̀rọ̀ kábíyèsí o. wọ́n lè máa para ìlú kó máa para Yorùbá kẹ́lẹ́ ló pé kí wọ́n máa dùn sí o. bàbá yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní àwọn bìkọ́ wà táwọn ò lè lóko àwọn ò lè lọ sóko kábíyèsí pọ̀rọ̀ mọ́ yẹn mọ́ ó pọ̀rọ̀ yẹn mọ́ ọ lẹ́nu. bá ọ̀gá mi ti wà ń bí táwọn ọ̀gá mi ò bá sí bí ni wọ́n ti wá sọ̀rọ̀ kábíyèsí ọlọ́dà fúnra wá bí ó yẹ ká lọ síbẹ̀ yẹn àwọn tó ń pa yẹn ká débẹ̀. ó yẹ ká débẹ̀. Anyway, mo ń bọ̀ náà mo ń bọ̀. bàbá fún ayọ̀ wá wà ní ìdúró báyìí ó dá mi lójú crowd yìí á kọjá bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n ṣọ́ọ̀kì yín àtàná làwọn Fúlàní ti ń sá lọ ti kóyàwó àtọmọ àwọn ọmọ bó ṣe lọ akọ̀lẹ̀ ni ó dé nìkan tó já yín sí time difference ló kàn lọ ṣe kiri ló kàn lọ dọ́là rẹ̀ àtàná làwọn tí mo bó ṣe ń lọ wípé àwọn Fúlàní ti sá àwọn ọmọ wọn ti kóyàwó kọ́ ọmọ wọn ti mórí wọn gbó wọn ti wọnú pápá lọ torí wọ́n mọ̀ pé Ìgbòho ò ní sọ̀rọ̀ kó má ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ìjọba wa ẹ̀yin ọba wa ẹ sowọ́pọ̀ pẹ̀lú ọmọ yín bá jà sọ́lá kẹ́ lè gbégbé ayé àlàáfíà orúkọ ẹ̀ lásán ìjayà ni ìbẹ̀rù ni orúkọ ẹ̀ lásán pòlù crowd millions of crowd wọ́n kàn gbọ́ Ìgbòho lásán ẹ̀wẹ̀rò
kí la wá ń sọ kí la wá ń sọ kí la gbà fún ẹni tọ́lọ́ fi ṣe olórí wa kí la gbà fún ẹni tọ́lọ́ sọ wípé kó jẹ́ aṣíwájú tí orúkọ ẹ̀ máa ṣiṣẹ́ bẹbẹ tó máa ṣe gudugudu méje ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Ẹ gbà fún Májàsọ́lá, ẹ gbà fún Sunday Igboho. Sunday Igboho dé ìbẹ̀rù dé orúkọ Sunday Igboho a kò gbọdọ̀ kí jù ní ṣe mọ̀ pé ọlọ́run owú lọ́lọ́run wa ṣùgbọ́n yí ọlọ́run tó dá Sunday Igboho gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kú gbogbo ẹ̀yin tẹ́ sá kìtàkìtà gbogbo ẹ̀yin dàláì ṣe ti rójú ayé lóde báyìí sí Igboho ò síbẹ̀ ó dẹ̀ tó wà bẹ́ẹ̀ kò síbẹ̀ nínú ara ó wà bẹ́ẹ̀ nínú ẹ̀mí ohun Igboho wà bẹ́ẹ̀ ṣe bó Igboho lẹ́gbẹ́ lórí kàn pẹ̀lú bàbá yẹn pẹ̀lú kábíyèsí ẹ wo tó ṣẹlẹ̀ ní Ìwéré Ilé lọ́wọ́lọ́wọ́ báyìí sí ó dá mi lójú pé gbogbo ilẹ̀ ibi tó kù táwọn Fúlàní ti yọwọ́ lẹ́nu pẹ̀lú tí wọ́n rí léde yìí ní èdè 31st of October wọ́n á máa sá kíjokíjo wọ́n á máa sá fọ́fọ́tì kiri ni wọ́n á máa sọ pé nóbì láì tó bá ti sọ pé òun bọ̀ ẹ́ sá o àwọn ọmọ ẹ̀gàn tó jẹ́ àwọn akọni tí wọ́n kì í ṣe jánu tí wọ́n kì í ṣe ológun display náà orí social media tí wọ́n jẹ́ warrior tá lè pè ní akọni warrior tó bá ya bòyí lásán Ìgbòho náà lẹ ti rí yẹn àwọn lẹ ń wò yẹn ṣe ti rí báyìí sí ẹyọ ọmọ Yorùbá ẹ bá wa ṣí ẹ bá wa tẹ tọpọ ẹ bá wa ṣe gbòsàgbòsà fún Ìgbòho ẹ bá wa ṣe gbòsàgbòsà fákọni ilẹ̀ Oòduà ẹ bá wa ṣe gbòsàgbòsà fọmọ ọkọ tí kì í ṣọmọ àlè bó ṣe jẹ́ nìyẹn bó bá tún ṣe ń lọ a máa fún yín ní update ẹ bá gbàgbé ẹ bá mi subscribe sí YouTube channel mi gbogbo ẹ̀yin tẹ́ bá wò mí for the first time tẹ́ bá ti subscribe ẹ bá mi subscribe sí membership mi náà lórí YouTube ẹ bá gbàgbé fún wa ní sticker ẹ bá gbàgbé gbogbo àwọn product tá a tà lọ́lọ́kan ìjọ̀kan lórí ìkànnì aláyọ̀ yìí gbogbo ẹ̀ sì ṣe kí ni ó sì ń tà wàràwàrà bíi manpower diabetes high blood pressure agbójẹ̀dí rheumatism àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti iléeṣẹ́ T-Health Natural Herbal bákan náà dẹ̀ tún ní product Oyèdàmọ́lá skin care fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ tún skin yìí ṣe tẹ́ fẹ́ máa look beauty tẹ́ fẹ́ look fine tẹ́ fẹ́ look sexy ẹ pè mí bákan náà kí fún yín ní phone number iléeṣẹ́ Danaris skin care ẹ̀yin tẹ́ bá wá ní one or two things tẹ́ fẹ́ discuss pẹ̀lú mi WhatsApp number mi ló wà lójú screen yìí ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sí ìlú Nàìjíríà tẹ́ ní ibi tẹ́ lè dé sí just 30 minutes drive ẹ̀ sí International Mohammed Airport ẹ pè mí kí fún yín ní phone number ẹni tí ó wà ní in charge is a very nice place very cool place gbogbo nǹkan ló wà bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ dáná oúnjẹ níbẹ̀ ó wà bẹ́ẹ̀ standby generator wà wifi wà washing machine wà gbogbo nǹkan ẹ̀yẹ́ ṣàtìwá gbé lọ́gẹ́jì yín láti airport 30 minutes drive ní ẹgbàbẹ̀ lọ ẹ ṣe fàájì ara yín kì í ṣe àdúgbò tó wà noisy kì í ṣe àdúgbò táwọn èèyàn bá ti máa ṣe wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ lẹ́nu ọ̀nà yín is a very cool area ẹnì ọ̀rá wà bẹ́ẹ̀ kẹ́nìbọ̀dì kan wà pẹ́ wà bẹ́ẹ̀ kan wà nínú ilé bẹ́ẹ̀ títí títí ẹ̀ bá fẹ́ lo oṣù kan oṣù méjì oṣù mẹ́ta very cheap price ní pàdáìtì ẹ̀ bá pọ̀ gan kó jẹ́ family ní kẹfẹ́ lọ sí ìlú Nàìjíríà lọ ṣe ọdún àbí lọ ṣe ọdún dé ẹ lè dé síbẹ̀ tẹ́ bá fẹ́ 3 bedroom ó wà bẹ́ẹ̀ 1 bedroom ó wà bẹ́ẹ̀ 2 bedroom ó wà bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo nǹkan téèyàn ń lò ní ilé gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀ pẹ̀lú ẹ ṣeun gan mo dúpẹ́ o.